ọ̀rọ̀ tí alága àgbà ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyún ọ̀jọ̀gbọ́n Nathan Weye Tuada, ọ̀rọ̀ tí bàbá náà tí ó sọ, ìkéde tó ṣe lórí ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀sẹ̀ bíi méjì sí àsìkò yìí tó ń bọ̀, ó máa ti fẹ́ di wàhálà, ó sì ti dá awuyewuye ńlá sílẹ̀, èyí tó jẹ́ kí gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun kóun náà kó fèsì padà, tó lè jẹ́ pé ọ̀rọ̀ tí Nathan Weye Tuada sọ yìí, ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ òǹwòye òṣèlú ó ní wọ́n ti ń sọ pé ó ti fi hàn yìí pé ìdìbò náà yóò le, àti pé ó dàbí pé àwọn ẹgbẹ́ òṣèlú APC wọn wá tayín nínú ètò ìdìbò tó ń bọ̀, wọ́n sì fẹ́ gba ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́nà kọ̀nà kúrò lọ́wọ́ gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ẹ rántí pé gẹ́gẹ́ bá a ṣe ń sọ ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà nínú ẹ̀ yìí, èyí tí wọ́n ń pè ní the 15th of August 2026, ní ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò wáyé. Bẹ́ẹ̀ ni ìpolongo ìdìbò ló ti bẹ̀rẹ̀ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, ṣùgbọ́n kọ́kọ́rọ́ kan ló wá bẹ̀yìn àjàó jẹ́ o nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí. Ó ní gbòǹgbòdìyàn tó ń fi gbogbo ìgbà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, nítorí pé láti bí oṣù bíi méjì mẹ́ta sẹ́yìn, níṣe ni àwọn tọ́ọ̀gì olóṣèlú, níṣe ni wọ́n fẹ̀mí àwọn aráàlú náà fi ń ṣòfò, bó ṣe ń pa àwọn tọ́jú olóṣèlú, ni wọ́n ń pa àwọn tí ò ṣe òṣèlú rárá, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kí ó gbóná janjan. Ṣùgbọ́n ní báyìí ọ̀rọ̀ tí ọ̀jọ̀gbọ́n Nathan Weye Tuada, ọmọ bíbí ìpínlẹ̀ Plateau, ọ̀rọ̀ tó sọ mà tó ti jẹ́ kí agbo òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun kó tó gbóná dàbí alára, kó tó yàtọ̀ nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ polongo ìdìbò ẹgbẹ́ òṣèlú APC ìpínlẹ̀ Ọ̀ṣun yan olùdíje wọn tó ń jẹ́ Bọ́lájí Bámidí ní ìlú Àbújá. Nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ polongo náà, níbẹ̀ sì ni ọ̀jọ̀gbọ́n Nathan Weye Tuada ni ló ti sọ ọ̀rọ̀ tí ó dá wàhálà sílẹ̀, èyí tí ó dá awuyewuye ńlá, èyí tó jẹ́ kí ìbẹ̀rùbojo kó tiẹ̀ tó mú àwọn ọmọlẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè kan. Ọ̀rọ̀ tí Nathan Weye Tuada sọ níbi tó ti ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ tí ó polongo ògbò fún Bọ́lájí Bámidí lọ́ṣun àti ẹgbẹ́ òṣèlú APC wọn, nínú ìjẹ́ kò dín mọ̀ pé ìdìbò Ọ̀ṣun yìí gan làwọn fẹ́ fi pàrókò ránṣẹ́ tí gbogbo àwọn alátakò ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jẹ́ kán mọ̀ pé ipa wọn ò káwọn, àwọn làwọn sì ní Nàìjíríà, yàn pé àwọn láràlú gbà tí wọ́n ní ìbò Ọ̀ṣun ni àwọn yóò fi hàn àwọn èèyàn pé àwọn aráàlú fẹ́ràn àwọn ẹgbẹ́ òṣèlú APC sì ní ẹsẹ̀ ńlẹ̀, nítorí pé àwọn yóò lé gómìnà Adémọ́lá Adélékè, àwọn yóò lé dànù, tó sì ní ọ̀rọ̀ Adélékè dàbí ọ̀rọ̀ kẹ̀kẹ́ márúwá tó fẹ́ forí gbá tírélà ni. Ó ní àwọn táwọn yàn gẹ́gẹ́ bí ìgbìmọ̀ sínú ìpolongo òbò náà ní àwọn gómìnà, ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá. Ó ní eléyìí ti fi hàn pé àwọn alágbèrè olóṣèlú làwọn fẹ́ yàn, tó jẹ́ pé àwọn olóṣèlú kéékèèké ni ó wà lẹ́yìn Adémọ́lá Adélékè, èyí tó ló túmọ̀ sí pé àwọn yóò rún àwọn wómúwómú, tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ni àwọn kan sọ pé ó ti fi hàn pọ́n fẹ́ gba ìpínlẹ̀ Ọ̀ṣun lágídí lọ́wọ́ Adélékè, àti pé kó tètè lọ tún ara mú. Ṣùgbọ́n tí gómìnà Adémọ́lá Adélékè tó náà ti fi ọ̀rọ̀ síta wípé ọ̀rọ̀ pé àwọn alágbára kan ni wọ́n ṣàjọ sínú ìgbìmọ̀ polongo, àti pé ọ̀rọ̀ àwọn tí ò lágbára ni àwọn ṣà sínú ìgbìmọ̀ polongo kọ́ lọ̀rọ̀ yìí o. Ó láwọn aráàlú ní ó dìbò, àwọn náà sì mọ ẹni tí wọn yóò fẹ́, tí kì í ṣe pé alágbára olóṣèlú kan ẹni yóò wá sọ ẹni tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí ó tẹ̀lé.